Ẹ káàbọ̀ padà. Nígbà tí a ti fi ẹnu inequalities gúnbì kan, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìtẹ̀lé mìíràn longitude and latitude. Kò sí tàbí ṣùgbọ́n ẹ rí i pé tá a wá kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ 10 jọ, tipátipá la fi rí kan nínú wọn tó yẹ kó mọ longitude and latitude o. A já sí pé ó ṣe pàtàkì nínú àwọn ìtẹ̀lé ojoojúmọ́ yìí ká ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí longitude and latitude tó súnmọ́ àti àwọn ọlọ́kan-ò-jọ̀kan ìṣòro eléyìí tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ máa ń kojú. Ẹ jókòó fẹ̀yìntì kẹ́ máa bá mi ká lọ. Àkọ́kọ́ náà ká lọ mọ̀ ipe ilé ayé tá a wà yìí a máa sọ pé ó wà spherical in nature ẹ ti gẹ́gẹ́ báwọn. So tí wọ́n bá ní sphere ṣàǹpé náà àwọn shape kan náà nígbà tá a ṣe plane shape, sphere náà ni pé ta lè pè bí òbìrí ṣe mọ bí ẹyin wa ta ní ẹyin ni tá a máa ń jẹun ẹ ti gẹ́gẹ́ báwọn. Ẹ rí i pé ó wà spherical, ilé ayé kò wà circular, so ilé ayé wà spherical ni. Tí wọ́n rí ilé ayé wa tá a wà yìí o ó ní radius tó jẹ́ pé ó ṣe kíni o ó dọ́gba sí tá à ń pè níbi 6,370 kilometer tó ti yé. So nínú àwọn ìwé mìíràn wọ́n lè pè ní 6,400 kilometer depending tó àwọn máa sọ pé báyà láti bí 6,300 dé 6,400 kilometer òun ni radius earth wa, so radius ilé ayé. Tábà ní ilé ayé yìí bá a ṣe ní Cartesian plane wa ẹgbẹ́ tá a wá ní Cartesian plane wa a máa ní x-axis adẹ́ni a máa ní y-axis. Ilé ayé náà tí n bá ya globe mi ẹ rí pé òun lélẹ́yìí o a ti sọ pé yóò mọ wà spherical in nature ẹ̀jẹ̀ ìyá dáadáa. A ti sọ pé yóò mọ wà spherical in nature òun náà wà ní kíni o ó ní àwọn axes méjì gẹ́gẹ́ náà mo ṣe ṣàlàyé. A lè ní north south axis tó ti yé bí a ti bá nírò nǹkan báyìí ṣe é pa mọ̀ pé north south òun náà ní kíni o ìlà tó jẹ́ pé ó wá vertically tó ti yé ṣe é pé tá a bá ní àwọn cardinal point wa mo ní north ẹ̀mọ́ dára yín làmọ́ ẹgbẹ́ eléyìí wí àwa so west east mo dẹ̀ ní south tó ti yé bá wọn axis kan lélẹ̀ north south axis lélẹ̀. Mo tún lè ní axis mìíràn tó bá yẹ pé ó wá látàpọ̀ òsì mi lọ sápá ọ̀tún tó ti yé bí irú nǹkan báyìí o wọn lá máa pè ní kíni o east west axis wọn lá máa pè ní east west axis. Ní north west north south axis yìí èyí tó wá látòkè wá sàlẹ̀ yìí òun náà ni wọ́n á tún máa pè ní kíni o polar axis. Wọ́n á máa ṣàlàyé àbùkátà láti ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí o ṣùgbọ́n pápájọ àwọn tá a bá tún ṣe geography ẹ rí i pé a tún ṣe kíni o a tún ti gbé ọ yé. So ti yé báwọn so north axis yẹn òun là ń pè ní kíni o a tún lè pè ní polar axis. Ṣé wàá rí north àti south head point yẹn so ti yé báwọn a máa pè wọ́n ní north pole àti south pole ajá sí pé north pole lélẹ̀ so ti yé south pole lélẹ̀ ẹ dákun ó ṣe pàtàkì láti gbọ́ nǹkan ẹ̀yẹ ká tó bẹ̀rẹ̀ longitude àti latitude wa. Ẹ rí i pé nínú axis kejì tí mo ní a ní òun náà ní kíni o east west axis. Tá bá ní east west axis wọ́n lè pè ní east west direction torí ẹ rí i pé ó ń lọ bóyá láti west sí east ni. Ẹ wá rí ibi tí àwọn axis méjèèjì ti pàdé ẹ rí i pé wọ́n pàdé níbí báyìí so ti yé báwọn ibi tí wọ́n ti pàdé òun la máa pè ní kíni o center of the earth ọ̀gbọ̀ngbọ̀n ilé ayé mo rò bó ti yá báwọn so ọ̀gbọ̀ngbọ̀n ilé ayé. Káwá lọ mọ ipe ilé ayé tá a wà yìí o yóò mọ yípo nígbà tá a ti sọ pé ó wà spherical òbírí ni yóò mọ yípo níbi 24 hours lójúmọ́ so ti yé báwọn so yóò mọ yípo ní 24 hours lójúmọ́ ní kíni o lágbọ́n ní polar axis rẹ̀ òun ni ó mọ yí. Tí bá ti ń yípo ẹ rí i pé nígbà yẹn ni ó á máa sọ kíni o yóò mọ sọ bóyá ọ̀sán ni wọ́n wà níbì kan àbí lálẹ́ òun ni wọ́n wà níbì kan. So ìjẹ́ tí eléyìí bá yọ atadì sì ti gbọ́ yé àwa ní nǹkan kan tá a máa ń pè ní equator àdẹ̀ní tá a máa ń pè ní Greenwich meridian. Kí ni a pè ní equator? Equator òun náà ní ìlà kan tó yẹ pé mọ́ ṣe kíni o ìmọ̀ ń divide
ayé sí north àti southern hemisphere a ti mọ̀ pé ilé ayé wà spherical sphere òbírí tó bá jẹ́ pé a bá dá áàfù ẹ̀rí pé tá bá ní circle a máa ní semicircle tá bá tún ní sphere a lè ní hemisphere òun náà ni pé kí ni o ìlàjì sphere tó ti yẹn tí mo ń pè ní hemisphere so ti yé báwọn so tá bá dá sphere náà sí méjì mo rò bó ti yé mi báwọn a máa ní kí ni o hemisphere sẹ́rí ìlà tá a yà wọn tó jẹ́ pé ó ṣe kí ni o tó lọ dá ayé sí northern àti southern hemisphere yẹn ṣe ń pé northern southern so ti irú là tí mo ra fà yìí wọn lá máa pè ní kí ni o a máa pè ní equator ló ti bá ń sọ la bá pè ní equator 0 degree ni o padà mọ àlàyé ló jẹ agbọn tí a ń pè ní latitude àti longitude ilé o north south òun náà ni pé kí ni o ìlà kan ni o rí bó ṣe kí ni ó dá north tẹ bá ṣàkíyèsí nìsín rí pé agbègbè north lélẹyìí o tí a pè ní north pole agbègbè south lélẹyìí náà tí a pè ní south pole bó dá wọn sí hemisphere méjì mo rò bó ti yá bá wọn so ìlà tó bá yẹ pé kí ni tó yẹ pé ó bá wá báyìí irú ìlà yẹn òun ni mo láà máa pè ní kí ni o equator nínú àwọn mìíràn tí mo tún fẹ́ ká gbọ́yé òun náà là ń pè ní kí ni o Greenwich meridian so Greenwich meridian tàbí ká pè ní kí ni o prime meridian ẹ lè rí inú ìwé mìíràn kó ń pè ní prime meridian ìtumọ̀ nǹkan náà ni wọ́n ń pè tá bá ní prime meridian òun náà ni pé kí ni o ìlà kan lòun náà tó yẹ pé ó máa ń sọ bí ààyè kan ṣe jì sí bóyá tá pé ìlà kan gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé equator ìṣẹ́ pé mo ní ìlà tó ń divide the earth sí northern àti southern hemisphere ni ajá sí pé wọ́n mọ̀ divide ilé ayé sí kí ni o sí western àti kí ni o eastern hemisphere so irú ìlà yẹn báyìí wọ́n là ń pè ní Greenwich meridian so ti tàbí tẹ́ bá ní irú nǹkan báyìí so wọ́n là ń pè ní kí ni o Greenwich meridian tàbá tí a gbọ́ yàtọ̀ equator yìí àtàdẹ̀ tí mo kí ni o àti mọ ti Greenwich meridian tó jámọ́ mo sọ fún wa pé equator òun náà ni pé kí ni bí ìlà àìfojúrí tá a fà tó yẹ kó dálé ayé sí kí ni o bí northern àti southern hemisphere adẹ̀ tí mo ti Greenwich meridian náà jẹ́ àjá sí pé tá a bá ní equator wa òun ó mọ̀ wá láti kí ni o látàpọ̀ òsì lọ sápọ̀ ọ̀tún ṣùgbọ́n kí ni o Greenwich meridian wọ́n mọ̀ wá láti kí ni o látòkè wá sísàlẹ̀ ìgbà tá a ti á gbọ́n ẹyẹ kí làwọn ń pè ní latitude kí là ń dẹ́ ń pè ní longitude